sí irú ọba Lámídì Àtàndá Adéyẹmí mọ́ o. Ọba Adéyẹmí kẹta alówólódù bí ìyèrè Àtàndá tí ò rẹ́ni bájà tó ń wo ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ọba Adéyẹmí kẹta. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí ọba Lámídì sọ fún gómìnà kan nígbà ayé rẹ̀ nígbà tí gómìnà ọ̀hún tó fẹ́ tẹ àṣà bíbọ̀wọ̀ fún ọba lójúmọ́lẹ̀. ẹ ń wò mí mo dé ẹ dìde kí ẹ dọ̀bálẹ̀ nítorí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ gómìnà yìí nígbà tèmi ti ń lọ ọkọ̀ tí mo wà ní insurance tí mo ti ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe mo bú gbogbo àwọn commissioner tó jókòó múlẹ̀ ẹ̀gọ́ aláàfin wa sépò tó fi ń sínẹ̀sì kò ní dára fún gbogbo yín. bí irú ọba Adéyẹmí bá sì wà lókè pẹ̀ báyìí irú ẹni náà kò tí ì jáde síta gbangba. àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá ti gbé ogbe orí wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn olóṣèlú jẹ. kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn olóṣèlú yìí wọ́n sì ti jẹ ogbe orí àwọn ọba wa tán. àpèlé ló kù lásán, kò sí iyì fún wọn mọ́ lọ́dọ̀ àwọn olóṣèlú. alága ìjọba ìbílẹ̀ ó ní agbára ju ọba lọ ká tó wá sọ gómìnà tàbí ààrẹ. kì í sì ṣe ọba tó wà lórí ìtẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ni à ń bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ọba bí kì í bá ṣe àwọn alálẹ̀. ìyẹn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jókòó lórí ìtẹ́ ọba ní ìlú náà. ta ló wá ju àwọn alálẹ̀ yìí lọ láàrin àwọn olóṣèlú ìgbà yìí tí wọ́n fi ń tàbùkù àwọn orí adé ilẹ̀ wa. tí Ọbásanjọ́ tó jẹ́ ọmọ Yorùbá tó bá lè ṣe báyìí bí ọba nílẹ̀ Yorùbá, olóṣèlú tí kì í ṣe ẹ̀yà Yorùbá yóò ṣe jù báyìí lọ. ọ̀rọ̀ rèé o ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, ẹ máa ronú sí i. ẹ má gbàgbé láti bá wa join channel yìí fún ìrànlọ́wọ́.